wá pé akóbójú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò, pápápá òun la máa ṣe eléyìí. Ká máa kíra wa kú oríire. Èmi ò ń yé sọ wípé ká máa kíra wa ṣe kíni, ká máa kíra wa wípé ọmọ kóòtù òjíire a kú oríire. Àwa ní ìgbàgbọ́ wípé àwọn ìran tó lọ, gẹ́gẹ́ bí wọ́n sọ wípé àtúnwá láyé ẹ̀san, àwọn tó lọ ń padà wá láti wá jẹ́rìí wípé lótìtọ́ àti òdodo, gẹ́gẹ́ bá ṣe ní nígbàgbọ́ wípé Ìyábọ̀, Babátúndé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni, bí Elédùmarè bó ṣe dá wa nìyẹn. Wọ́n fẹ́ wá tún wa dá ni, àwọn atúnidá wọ́n fẹ́ wá tún wa dá. Ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ lẹ́nu àwọn àkàndá, àwọn tí Elédùmarè tán gbé dìde wípé ilẹ̀ yìí sẹ́ kò gbọdọ̀ bàjẹ́. Ẹ̀yin ẹ lọ láti lè lọ tan ìmọ́lẹ̀ sí àwọn tán ṣì wà nínú òkùnkùn. Torí ara bá ṣe máa kúrò nínú oko ẹrú kò ju gbogbo nǹkan tí à ń ṣe yìí lọ. Ẹ̀yin tí ẹ bá mọ̀ wípé gbogbo nǹkan tá à ń ṣe yìí kò ń ṣe ìjà, kò dẹ̀ ń ṣe wípé a fi ń ba nǹkan kan jẹ́, ẹ bá wa fílẹ̀ nínú comment section wípé kẹ́ kí wa kú iṣẹ́. Torí inú dídùn òun ló máa ń móríyá. Ẹ bá wa pín, ẹ bá wa like, ẹ bá wa fi comment tiyín sílẹ̀. Tó bá jẹ́ nígbà àkọ́kọ́, ẹ má gbàgbé láti bá wa subscribe. Mo fẹ́ ṣe ní pápápá ni, kó lè délé, kó lè dóko. Kẹ́ ẹ lè gbọ́ ọ̀rọ̀. Ẹ máa farabalẹ̀ gbọ́ ni o. Máa ṣe cup of tea, kẹ́ fi digest ẹ̀ wípé àṣírí ti tú. Àwọn irọ́ tán pa fún àwọn ìyá wa, àwọn bàbá wa nígbà yẹn lọ́hùn. Àwọn tó jẹ́ wípé tí news bá ṣẹlẹ̀ l'Amẹ́ríkà kó tó dé ilẹ̀ Yorùbá, ilẹ̀ kóòtù òjíire, ó lè lọ́dún kan, ó lè lọ́dún méjì. Àwọn ìyá yìí, àwọn ní àgbọ́yé láàrin ara wọn. Wọn ò lè kà, wọn ò lè kọ, bọ̀ làákàyè wọn ó gúnrégé. Ká wá wo nǹkan tán kọ wá ní ìgbà náà ní ọ̀hún. Ìyẹn lẹ máa fi mọ̀ wípé Elédùmarè òun ló lóun dé bóun ṣe fẹ́ dé, ká lè rí ìtúsílẹ̀ lọ́nà tó pọ̀. Ọmọ tí Yorùbá Nation bí, ọmọ yẹn pọ̀. Lára àwọn ọmọ yẹn òun ni eléyìí. Ẹ máa bá mi ká lọ kí tèmi kó má bàa pọ̀ jù. Ẹ ṣé gan ni. Ire o. Jeff, àsìkò tí wọ́n ń kidnap yẹn, òkúta kan àti ẹgbẹ́ òkúta kọ. Òkúta kọ. Kékeré báyìí tó máa ń dán. Máa mú ọrìn lásìkò tí ó tó. Bàbá, ibi ni kámẹ́rà yẹn wà. Ok. Ó dà pé máa bọ́ta. Ẹ máa padà bọ́ta Ok, máa mú ọrìn. Kékeré báyìí tó máa ń dán. Ọmọ òkúta bá wà bí omi àbí lẹ́lẹ́ báyìí tó máa ń dán. Máa mú ọrìn. Tí ọwọ́ tó bá mú ọrìn, fi sápò kò ní sẹ́n kankan. Tó bá rí pé wọ́n ń kidnap, wọ́n ń kóyàn, wọ́n ń kó rógà, wọ́n ń ṣe anything. Mú dání fi sọ́wọ́ báyìí. Lọ test ẹ̀. Mọ̀ pé Jésù, mọ̀ pé ànábì, lọ test ẹ̀. Mú dání báyìí, wọ́n fi ọ kalẹ̀. Òkúta. Òkúta kan kékeré náà tó bá ti di mọ́wọ́ àwọn ó ti di èdìdì. Iṣẹ́ ti wà lára ẹ̀. Iṣẹ́ wà lára ẹ̀ yẹn. Kò síṣẹ́ kankan mú lẹ́ẹ̀lẹ̀. Akọ̀kúta kí èèyàn mú lẹ́ẹ̀lẹ̀ báyìí. Kékeré tó bá wà lápò ọ̀tọ̀, ṣùgbọ́n tó bá ìdìmú báyìí, ó ti di òwò fún ọ, wọn ò ní mú ọ. Ṣùgbọ́n bó bá mú lọ bí oúnjẹ tí wọ́n ti ń pín nǹkan, wọn ò ní fún ọ. Yóò gbogbo láti mọ̀ pé bó bá jẹ àwùsá kan lọ́dún kan, ejò ò ní já ọ jẹ. Bó bá fọ́ rọ ni pé Jésù má jẹ ejò jáde, ó já ọ jẹ. Lọ jẹ àwùsá tútù ẹyọ kan, ejò ò ní já ọ jẹ. Má pé Jésù, mo lóòdù ẹ̀ wá ní àwọn tested and confirmed. Àwùsá ṣe iṣu ní àwùsá. Àwùsá ti àsálà. Walnut. Kí ṣe lè tọ́jú ṣe o. Ok. Tútù rẹ̀. Bó kíní dúdú ẹ̀yìn yẹn, bó kú kàn jù sẹ́nu bẹ́ẹ̀ jẹ́rọ̀ ọdún kan ejò ní igi ọ. Mọ̀ pé Jésù, mọ̀ pànábì, mọ̀ ń kó bọ̀ lẹ́nìí. Dàbí ọ̀rọ̀ tí mo sọ ní ìjọ́wò tí bàbá tó sọ wípé Malik Musa amọ̀pọ̀ ọmọ kéwú, ṣùgbọ́n kéwú rẹ̀ òun náà bọ́ sí mọ kéwú lọ́ọ́ fi sọnù kínní kan. Gẹ́gẹ́ bí èsì tí mo fún bàbá yẹn pé wọ́n máa ń sọ wípé wọ́n ló ti wà nínú tírà pé irú èmi tá máa kéwú, tá máa gbọ́ kéwú, tá máa padà á máa tako Islam pé ó ti wà nínú tírà pé a máa padà jáde. Gbogbo àwọn nǹkan tó ti fi pinlẹ̀ leléyìí tó jẹ́ sí wípé wọ́n ti fi kọ́ àwọn ọmọ wọn tí wọ́n wà nínú ẹ̀sìn yẹn pé àwọn èèyàn kan wà o later o wọ́n máa padà máa tako ẹ̀sìn yìí o, torí wọ́n mọ̀ pé bí irọ́ bá lọ lógún ọdún
ọjọ́ kan ṣoṣo péré báyìí lòtítọ́ máa bá. So ṣìkàṣìkà náà dẹ̀ mọ̀ pé ká lòun ṣe, òpùrọ́ béèyàn ò mọ̀, òpùrọ́ mọ̀ pé òun parọ́. So náà ṣe máa ti ń gbé àwọn principle yẹn kalẹ̀ nínú ẹ̀sìn láti fi ṣélé máwọn èèyàn tó bá dọjọ́ iwájú nígbà táwọn èèyàn kan bá padà nímọ̀ nípa nǹkan wọ̀nyí. So torí ẹ̀ mo yẹ sọ síwájú wípé ọ̀rọ̀ ẹ̀sìn nǹkan tó lágbára gan ni, because foundation tó máa ń gbé lé lórí, foundation tẹ́ ẹ̀ fi ní bọ́ nínú òkùnkùn láyé tẹ́ máa fi kú ni, foundation tó jẹ́ sí pé generation èèyàn máa fi like, because mission wọn nígbà tó fi gbé kalẹ̀ náà nìyẹn, láti enslave, understand, láti kó àwọn èèyàn ní papámọ́ra, láti ṣe ọpọlọ àwọn èèyàn sínú kóló. So nǹkan tó, so torí ẹ̀ náà jẹ́ sí pé àwọn principles tán build ẹ̀ lé lórí, àwọn principles tó jẹ́ sí pé èèyàn ò ní fi lè jáde kúrò ń bẹ̀ náà ni wọ́n fi máa ní ẹni tó bá kúrò kẹ́ pa, understand. So but látara mi máa ṣàlàyé àwọn nǹkan tó sápamọ́ sínú ẹ̀sìn wọ̀nyí ní nǹkan tó níbàámu, ní nǹkan tó tako ọpọlọ, because tá a bá sọ̀rọ̀ nípa pé irú èmi sì tán bá bí mi pé why tí mo ṣe gbàgbọ́ nínú Islam àbí why tí mo ṣe kúrò nínú Islam, kí lè sì tí mo máa fún wọn. Òun náà ni pé Islam nínú nǹkan tá a lè fi jẹ́ ọmọ ènìyàn òun náà ni ìmọ̀ ọgbọ́n, tá a lè fi jẹ́ ọmọ ènìyàn, ìmọ̀ wà ń bẹ̀, bákan náà ọmọlúàbí, yes, so ìmọ̀, ọmọlúàbí àtàwọn nǹkan míì náà. So gbogbo nǹkan tí o lè fi jẹ́ ọmọ ènìyàn tó jẹ́, tí wàá fi jẹ́ ọmọ ènìyàn gidi, tí wàá fi làmìlaka, tí wàá fi, in short, tí wàá fi jẹ́ ọmọ ènìyàn gidi ní Islam rọ́lù, àbí gbogbo nǹkan tí o lè gádà láti fi fúnra ẹ ní ẹ̀rí tó dájú wípé nǹkan yìí àti Ọlọ́run ló ń sọ̀rọ̀ yìí, gbogbo ẹ ní Islam rọ́lù. Tó bá bí mi sìn pé okay o, why tí mi ṣe gbàgbọ́ nínú Islam, aspect tí Islam ti rọ́lù gi ó pọ̀ gan. Oye, so tá a bá sọ̀rọ̀ nípa ìmọ̀ science, Islam rọ́lù ìyẹn dẹ̀rẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí, ara nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ti jẹ́ káwọn mùsùlùmí kan máa believe wípé nǹkan tó ń pè ní ìmọ̀ ni ìmọ̀ Islam. Even Imam Shafi'i, ọ̀kan náà àwọn àgbà fáwọn tó ní madhabi Shafi'iyya, madhabi mẹ́rin tó wà ní Islam, ọ̀kan náà àwọn madhabi yẹn tó jẹ́ olórí àwọn madhabi yẹn, ó ní kullul ulumi siwal Qur'ani mashghalatun, gbogbo ìmọ̀ tí ó bá ti ń ṣe ìmọ̀ Qur'an ìrégbè lásán ni, àyàfi hadith àti àgbọ́yé ẹ̀sìn Islam, bó ṣe ṣàlùwàlá, bí wàá ṣe yọnu, bí wàá ṣe kírun, bí wàá ṣe yàgbẹ́ súnà, bí wàá ṣe tọ̀tọ̀ súnà, bí wàá ṣe sun oorun súnà, gbogbo àwọn nǹkan wọ̀nyẹn, those are the things tán ti gbé kalẹ̀ kí àwọn tán bá ń bí sínú ẹ̀sìn yẹn kán má lè kúrò, because wọ́n máa ti kọ́ wọn wípé nǹkan tó ń jẹ́ ìmọ̀ nìyẹn. So torí ẹ̀ ló jẹ́ sí pé àwọn mustalahat, àwọn nǹkan kan wà tó jẹ́ sí pé ká máa tún máa correct, ká máa tún máa emphasize ẹ̀. Tó máa sọ pé ìmọ̀ lóde òní, ìmọ̀ òun ni science. Ẹjọ́ ẹ má bínú tí mo fẹ́ interrupt díẹ̀. I just have a question. Ẹjọ́ ẹ má interrupt, ẹ kàn land ẹjọ́. All right, sorry. We don't do that here. Everybody are silent. Let people learn. Calm down. When it's your turn, we call you. Torí ẹ ṣe gan, torí ẹ̀ lèmi ṣe gbà wípé, torí ẹ̀ lèmi ṣe rí ìfọ̀kànbalẹ̀ nínú ìṣẹ̀ṣe, because àwa tí a bá fẹ́ràn ìmọ̀ tó jẹ́ original ìmọ̀ tó jẹ́ sí pé ó máa ń jẹ́ kí ilé ayé dàgbàsókè, tó ní ṣe pẹ̀lú reality, science, ìṣẹ̀ṣe pé ó súnmọ́ science. Ká po nǹkan mọ́ nǹkan kó fún wa ní nǹkan kan, ìṣẹ̀ṣe ló gbé nǹkan yẹn lọ́wọ́ jù, not what you are going to, where you are going to after the kíní kan àbí, so kò sí nǹkan yẹn. Okay, so tá bá sọ̀rọ̀ nípa ìmọ̀, Islam rọ́lù. Tá bá sọ̀rọ̀ nípa ìjọmọlúàbí, Islam rọ́lù. Tá bá sọ̀rọ̀ nípa gbogbo, kò sí nǹkan tí Islam rọ́lù tán. Ẹ ti bá wa pín, ẹ ti bá wa like, ẹ bá a fi kọ́mẹ̀ntì tí yín náà sílẹ̀ nínú comment section. Àbáyàn kankan jà, ìtúsílẹ̀ ọkàn àti ìtúsílẹ̀ ọpọlọ fún àwọn ọmọ kóòtù òjíire wípé ká ṣe ná tó ṣẹ́ríà. Bẹ́ẹ̀ ni àwa fúnra wa la lè gbára wa sílẹ̀ nínú oko ẹrú, kò sí èèyàn kan tó fẹ́ wá gbà wá sílẹ̀, àwa fúnra wa la lè ṣe iṣẹ́ yìí. Mo dẹ̀ mọ̀ pé ó yé wa ju bẹ́ẹ̀ lọ. Tá bá gbára wa nínú oko ẹrú, kò ń ṣe fún àwa, fún àwọn ìran tó ń bọ̀ ni. Bẹ́ẹ̀ ni àtúnwá ayé ẹ̀san jẹ́ ká tún lé ayé ṣe, torí wípé tó wáyé pa fẹ́ padà wá,
ibo la fẹ́ dé sí. Nǹkan táwọn òyìnbó tán máa ń rò nìyẹn. Torí ẹ̀ ló fi jẹ́ wípé àti kó gbogbo ayé mọ́ra òun làwọn ń dù. Torí wọ́n mọ̀ wípé táwọn bá padà dé, ibo ni ìgbésí ayé yẹn, báwo làwọn ṣe fẹ́ jẹ́ kó rí. Mo kí wa lẹ́ẹ̀kan sí wípé a kú bójú ọjọ́ ṣe rí, àwa ò bá èèyàn kankan jà, a ò bá èèyàn kankan bínú. Ìtúsílẹ̀ ọkàn àti ìsúlẹ̀ ọpọlọ, òun ló jẹ àwa ọmọ kóòtù òjíire, òun ló jẹ wá lógún. Ire o, ire gbàngbà. Ó dàbọ̀. Yorùbá nìyẹn. So èmi ń gbà mí ó má dàbí pé mi nìkan ni mo understand irú èèyàn tí bàbá Ọdẹ́rìnlọ jẹ́. Èèyàn tó yẹ kí like in fact bóyá bí carnival ni o àbí kankan lọ́dọọdún ni o gbọ́ ẹ máa ń ṣe àwọn nǹkan bí Lísàbí and all of that. Lísàbí de àwọn nǹkan bẹ́ẹ̀ ó yẹ kéèyàn náà ní fún bàbá Ọdẹ́rìnlọ. Ó jẹ́ ètò tó yẹ pé àwọn ọba wa gan ó yẹ kí gbogbo wọn especially gbogbo àwọn lọ́balọ́ba àwọn ológun àwọn balógun lóríṣiríṣi ní ìlú Ìbàdàn because báwo ni Yorùbá ṣe jẹ́ tẹ́pọ́ defeat àwọn bàbá Ọdẹ́rìnlọ lójú ogun tó fight against àwọn Fúlàní ẹ tún àwọn tactics tó fi ja ogun yẹn tí bàbá Ọdẹ́rìnlọ tún ní ẹyẹ tó máa tún lọ observe àwọn Fúlàní gbogbo activities wọn tó ti ń mọmi gbogbo nǹkan tó tún máa ń report àwa fúra ẹni yẹn bẹ́ẹ̀ lẹ̀ àwa ń gbé kinní kan à ń ṣe sálà aláàlá fún lórí burúkú kan ọmọ àlè kan wọ́n demonize gbogbo nǹkan mọ́ wa lọ́wọ́ láwọn kan tẹ́ kó nǹkan gangan orí ẹ̀ka fi dúró tán dọ́là ọ̀rẹ́ mi tí mo àjọ lọ sí school tó jẹ́ pé kò kí ń ṣe Yorùbá tó jẹ́ pé Haúsá ni ó sì máa ń sọ fún mi dọ́là pé àwa Yorùbá pátápátá gbogbo àwọn Muslim tó wà nù àtijọ́ àdúrádì ó gbọ́dọ̀ kọ́kọ́ pa gbogbo wa náà kó fi àwọn obìnrin nìkan lẹ̀ ló ti sọ fún mi pé for years kò ń ṣe bí more than 10 years ló ti sọ nǹkan bẹ́ẹ̀ fún mi pé wọ́n máa kọ́kọ́ ní láti pa everybody run àwọn obìnrin ló máa filẹ̀ anybody tó bá resist ẹni tí ó bá ti resist wọ́n á fà á mọ́ra kò dẹ̀ ní ṣe pé wọ́n máa fà á mọ́ra dókè á wà ní ipò tí ò ní lè fi challenge authority kankan ni so kí wàá ní slide kí ló fẹ́ wá sọ fún wa kí ni nǹkan tí gbogbo àwọn tó ń dárúkọ yẹn nísìnyí àwọn Al-Qaeda gbogbo wọn wà ń bẹ̀ gbogbo ṣe Taliban Afghanistan ó ṣàní history tó ti ṣẹ̀ wá ṣèbí ìran mùsùlùmí ní gbogbo wọn ṣàṣìṣe ṣàríà lọ wọn ọ̀rọ̀ Afghanistan ọbọ̀ ti bá yé àwọn ọmọbìnrin jẹ́ ní Afghanistan wọ́n wá fẹ́ fọgbọ́n fẹ́ lò tẹ̀kí wọ́n fẹ́ fi gbé ṣẹ̀ríà wọlé Yorùbá ẹ̀sìn yìí kò ń ṣe nǹkan tó yẹ kéèyàn tó yẹ máa ṣe rárá kò ṣe tó yẹ kéèyàn wà rárá kéèyàn ti wà rárá we are busy supposed to learn pé ká máa learn nípa àwọn bàbá wa Ọdẹ́rìnlọ ni we are supposed to be busy doing all of that looking into all the efforts these people they made for us for this generation to still be alive and be free. Imagine kọ́tí kọ́ńkà wọn gbà yẹn ṣáwọn ẹ̀ máa wà ní ìlú tó yẹ pé ọba ló máa wà ń bẹ̀ ni wọ́n máa wà ní ìlú tó yẹ pé ọba máa wà ń bẹ̀ ni bẹ́ẹ̀ náà làwọn kiriyó náà ṣe tiwọn ọba tí ò bá ti gbọ́ tiwọn kọ́ bẹ lórí gbogbo àwọn offices tó jẹ́ sacred offices tó di ilẹ̀ Yorùbá mú wọ́n demonize ẹ̀ gbogbo olóòlù ó nídìí tó yẹ máa bọ́ta ẹ sọ̀rọ̀ against ẹ̀ ẹ̀dẹ̀ fún àwọn obìnrin sínú aṣọ dúdú ẹ bójú wọn look at all the European countries irú Germany sìn wọ́n ti bá ní ẹlẹ́yà ó yà wọ́n ní kò tẹ̀ má lo ìjáàbù tó bá lo ìjáàbù káwọn máa rójú ẹ̀ kedere káwọn ẹni tó wà ní ẹ̀kú káwọn ẹni tó wà ní ẹ̀kú